wọ́n ní sọ fún yín pé ẹnikẹ́ni nàmá yakuluna fi butunihim nara. wọ́n bá tilẹ̀ jẹ́ ẹgbọ́n orúkọ àmọ́lẹ̀ tó jẹ́ níjàmbá nǹkan òkú tó sáwọ́ pé nígbà tẹ́nìkan ọmọ yìí kódà tó fi dórí ẹ̀yìn tí ásídẹ́ǹtì ọ̀sẹ̀lẹ̀ tẹ́ sáré yọ fóònù lápò ẹni ọba kú ẹ dáràn o. ẹ̀rọ̀gò ẹni ẹlẹ́ni ṣe báyìí ń gà sọ bí wọ́n ṣe ràn án lọ́wọ́ gbé lọ síbùkù kọ̀ bá wọn wọ́n ń bà á wò ní ìwé lórí lápò fóònù ẹ̀dá orógo ọ̀sáré yọ aago ọwọ́ ẹ̀ oyè téèní ọrùn ẹ̀ orógo ìfàkọ́ yẹn o àgbákò ní o. wọ́n ní sọ fún pé ẹnikẹ́ni tí nǹkan òkú nǹkan tó yẹ kó tọ́ sí ọmọ olóògbé kan torí ẹni tí ọba lóbi máa lò lọ́mọ òrukàn wọ́n á lẹ́nikẹ́ni tí nǹkan ọmọ òrukàn kan sá pamọ́ sọ́wọ́ ẹ̀ iná lẹ́dínà yà àkùlù náà àmì àlàyé àdámà mú ìmá. ẹgbẹ́ àwọn àlà ni wọ́n lò owó àti tó lè lò. tí dúkìá ọmọ òrukàn kan wá sá pamọ́ sí ọlọ́wọ́ tó wá ní ọ̀jẹun ìpè sanra ní ọ́ wọ́n ní gbogbo ẹni ó bá jẹrú ẹ̀. ìlànà yakuluna fi butunihim nara. wọ́n ní ìjọba lórí pé innama yakuluna fi butunihim nara. wọ́n ní iná lọ jẹ síkùn ara rẹ̀ wọ́n lọ́wọ́ tó fi rán ma lọ léèwé owó náà ni owó òkú ọ̀run tí wọ́n ká jẹ mọ́lẹ̀ wọ́n lówó náà ni wọ́n lówó rógbò. wasayaslawna sa'ira. wasayaslawna sa'ira. wọ́n ní kí wá ṣe wípé iná lásán lọ jẹ ó tún wọ ná ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó yẹ pé owó àwọn ọmọ òrukàn ní fi ń joyè ní mọ́sálásí táwọn ṣàdúrà fún pé bàbá àdínì agbẹ́sẹ̀sẹ̀ àdínì agbẹ́sẹ̀sẹ̀ àdínì owó àwọn ọmọ òrukàn ní sì fi ń gbà wọ́ọ̀dù. ó ti gbé jombo. ó dáná kó gbà wọ́ọ̀dù kó yàrá ó ti wọ̀ ọ́. fasayaslawna sa'ira. wọ́n ní kí n ṣe pé iná nìkan lọ ń jẹ síkù rẹ̀ ó tún wọ náà ni kódà kó ọmọ jẹ bàbá àdínì mà kí wọ́n gbọ́ jẹ tífì mọ́ ọ dáná rẹ̀ nù. nǹkan ọmọ òrukàn ẹ wá wò láyé tá à ń lò lọ yìí ó kálukú ti rí bí opportunity àti rí ní ìfà ta ló fẹ́ bí wa èèyàn ò ní bí yín sẹ́ ṣùgbọ́n Ọlọ́run ó bí yín wọ́n ní èmi Ọlọ́run kí ló dé tí n bá kó àgbákò bá èèyàn kan tí ó lè rojọ́ pé Ọlọ́run ò ṣèyí tán èé ṣe tẹ́mi Ọlọ́run bá kó àgbákò bẹ́ẹ̀ dà kan tí ò lè ro kò tó bẹ́ẹ̀. ó rọjọ́ pé o ṣe yí tán. ẹ rí i pé ayé Al-Qur'an nìkan wá ó ní ma asabakum min hasanatin faminallah wa ma asabakum min sayyi'atin fabi nafsihi. ó ní gbogbo dáadáa tó bá ṣẹlẹ̀ sí yín pátá ẹ má wádìí rẹ̀ pé bolo ti wá faminallah ó látọ̀dọ̀ ibi Ọlọ́run ló ti wá. wa ma asabaka min sayyi'atin ó ní gbogbo aburú tó bá ṣẹlẹ̀ sí yín tẹ́ ẹ bá fẹ́ máa rò ó pé wáì fabi nafsihi Ọlọ́run ní kó tó bí wípé Ọlọ́run wáì fabi nafsihi kọ́ bíra rẹ̀ wò lẹ́ pé ó ní bábí náà ó ní ara rẹ̀ ní owó torí mi kìí ṣe bí ó ní bábí náà yẹra rẹ̀ wò. ọ̀fà rẹ̀ ni. so àwọn kankan wà tèmi àti yín ní láti yẹra wa wò wípé wọ Ọlọ́run bá how far how come ká ní láti yẹra wa wò náà bí kí là ń ṣe torí kò àdìsáàfù kọ́lọ́wọ́ ó ṣe yìí tí ń ṣe yìí àwọn àwòrán wa wò tí mo lọ ha tí n lọ hajj tí n tó ń kérò lọ tèmi kìí ṣe sìná tèmi kìí jalè tèmi kìí pààyàn síbẹ̀síbẹ̀ ó tún àwòrán rẹ wò nǹkan kan ti dàpọ̀ mọ́ aláàlí ti dàpọ̀ mọ́ àràmù fún ọ torí inú tèmi Ọlọ́run ò ní ṣe ni pé èmi Ọlọ́run kìí forí ẹ̀san jiyàn o ní bẹ́ lórí àjà ní o ní bẹ́ lórí ọ́fíìsì àti pàápàá mo lọ́lọ́run ò ní dálẹ́sẹ̀ ọ̀ dálẹ́sẹ̀ o kò lẹ́sẹ̀ ni wọ́n bá ti jábọ́ lórí ilé náà ní kò dálẹ́sẹ̀ kò dálápá. àbí. mọ jábọ́ ni kò mọ gbẹ̀san mọ ṣe é lóògùn mọ́mọ́. inú tèmi Ọlọ́run ò ní forí rẹ̀ jí ẹ̀dá kan
ní ká wá pé ká mọ̀ sẹ̀sán tó o bá ṣe. àbí kò bá. a fọ lẹ́sùn. ṣùgbọ́n asọ́bàkà mi ní hasanatin faminallah tí dáadáa bá ṣẹlẹ̀ sí ọ àwọn ọlọ́run náà tó rà wà lá sẹ̀sán dáadáa o wọ́n bá asọ́bàkà mi sayyi'ati tí àti gbọ́ kan bá rọ́ lù ọ́ wábì nafsika kọ́kọ́ wúra rẹ̀ wò pé ẹkún lélẹ́yìí tá àwọn wo lèmi ìwọ náà palẹ́kún rí ọlọ́run ní torí pé láyé Allahu ajra al-muhsinina èmi ọlọ́run ò ní ra ẹ̀san láre. wọ́n á ní èéṣe ọlọ́run ní téèyàn bá lówó tí ò bá ní mọ́ téèyàn bá rí ṣe tí ò rí ṣe mọ́ téèyàn bá ní láárí tí ò ní láárí mọ́. فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمني. فأما الإنسان قل يا يومي إذا ما ابتلاه ربه. فأما الإنسان قل يا يومي إذا ما ابتلاه tí mo bá dán ìzámọ́tàlá rọ́bù tí ọlọ́run ọba rẹ̀ bá dán wò. fàákìyàmọ̀hù wà ná àmọ̀hù. tọ́lọ́run rẹ̀ wá pọ́nlé wà ná àmọ̀hù tọ́lọ́run rẹ̀ wá kẹ́ olówó odi tuwálé gbẹ̀fọ́ ọlọ́run ní tí n bá gbà pọ́nlé fèèyàn kan tí mo jó mọ́ rí ṣe torí kò sí tuwálé owó ni tẹ̀mí mọ́lẹ̀ kẹ́ kọjá owó ni tí n bá gbé kówó máa sọ̀rọ̀ fẹ́dà kan tí mo yọ́nú sí tí mo pọ́nlé tí mo gbé ga kó lọ́rọ̀ bí. báyà kó lọ́rọ̀ bí akramani. ìkẹ́ ò tó kẹ́ ni bí ìkẹ́ bá tó kẹ́ èèyàn gbọ́ mọ̀ bí ọlọ́run kẹ́ wa. ọlọ́run ní tí n bá kẹ́ ẹ̀dá kan tí mo yọ́nú sí tí mo gbé ẹ̀dá kan ga fẹ̀yẹ̀ kó lọ́rọ̀ bí akramani. òun fúnra rẹ̀ gan gbà pé rabbi akramani ọlọ́run kẹ́ mi. ọlọ́run ṣe tèmi. ọlọ́run ní bá a ti ṣe nù. وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه. ọlọ́run ní tí bá tó á dánwò sọ́kẹ́ èmi bó ti àṣewó téèyàn ní àdánwò ni. àsáàdìsì kìí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ àsádánwò ní báwo ló ṣe pàṣẹ àdánwò ọlọ́run ìwọ bojú wo kò wo kò yìí. ọ̀làánú òní kò léyà ọ̀làdéhùn ọ̀kẹ́nìkankan kú. gbogbo èèyàn ni wọ́n rí bí opportunity wọ́n lọ opportunity láti mọ̀ wá ni ta ni wọ́ tí wọ́n jẹ́ màláíkà kú ni tí wọ́n jẹ́ màláíkà Jibrilu ni èso tó wà opportunity láti mọ̀ wá wà yìí ìwọ tí ikú ọgbà sọ yìí rẹ ìwọ tó ẹgbẹ́ bọ̀ bá rí ẹjọ́ lásán ọmọ mi fọgẹ́nìsì wà yìí mọ̀mọ́ farawọ́ lọ́hùn. Nínú farawọ́ Ọlọ́run ara rẹ̀ ọ̀gbé àdánwò Ọlọ́run tó ń pera rẹ̀ yìí. Ọlọ́run ní tí n bá tó wá gbé àdánwò dé. Faqadara alayhi rizqahu. Faqadara alayhi rizqahu. Tí mo wá dí owó òun kù tí ẹ̀kẹ́ nítorí àsìkí ló fi lókìkí. Níbi àsìkí ló ti lágbèéga. Faqadara alayhi rizqahu. Bí mo wá gbé àdánwò mi dé tí mo wá dí owó òun kù. Àgbéga yẹn tí mo yọ kù díẹ̀. Fayaqulu rabbi ahanani. Fayaqulu rabbi ahanani. Wọ́n lọ́ mi èèyàn gan wá pé rabbi ahanani ọlọ́run òun tẹ́ òun ká àbùkù òun lọ tẹ́ òun tóun lẹ́nu bí eku tóun lẹ́nu bí ẹja tóun lẹ́nu bí ẹyẹ tóun lẹ́nu bí àgé. Òun lòun wá dàbá ìyọ́lọ́ ni ẹ̀. Fayaqulu ahanani. Ọlọ́run yóò máa pè òun tẹ́ òun ti lo sẹ́tẹ̀lì báyìí òun lo ẹ́tẹ̀lì àgbà tó òun tẹ́. Ọlọ́run ní èmi kọ́ ni mo tẹ́ ọ. Kalla bal la tukrimuna al-yatim. Kalla bal la tukrimuna ọlọ́run kalla bal rárá o èmi kì í gbìyàn ga kí n tó kàn án lábùkù báyìí láàṣùgbọ́n ẹ lọ wọ ẹni yìí látòkèrè tukrimuna al-yatim. torí pé mi ọlọ́run ti gbé sípò yẹn ó lọ mọ fẹ́ǹsì kò jẹ́ káwọn ọmọ òrukàn ráyè súnmọ́ òun ó ní náà ni mo fi sọ́ dẹni ilẹ̀ padà
ولا تعدون على طعام المسكين. la tukrimuna al-yatima. Ọlọ́run ní ìwọ tó rò pọ̀ jábọ́ wọ́n ààrẹ wò ǹjẹ́ àwọn ọmọ òrukàn bá àǹfààní kan lọ́dọ̀ rẹ tó ṣe fún wọn rí sóòfà tó ọba ti ṣe máa jẹ́ kó dẹni lẹ̀ torí mi kọ́ ni màá ọmọ òrukàn tí ó gbèjà ara rẹ̀ mọ́ èmi tí mo pààyà pa bàbá rẹ̀ ń gbèjà wọn. torí wọn tí wọ́n wá báyìí ó ṣeéṣe pé bí wọn náà lọ bá àwọn òbí wọn ni ṣùgbọ́n púpọ̀ lájẹ́. wọ́n á ní kọ́ ọmọ òrukàn wá sásọ́dọ̀ rẹ̀ wọ́n á gbé no ṣebí ọ̀ráyè ni àbí màá jẹ́ ọ̀ráyè ṣebí torí pé òun ṣiṣẹ́ lè òfin ráyè màá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ọ̀ráyè ṣebí torí pé wọ́n pọ̀ lé ní ìfi ọ̀rá rẹ̀ ó lè ráyè ọlọ́run ní pé ọmọ orúkọ ẹ̀ ṣe ẹni tá a pé ajẹ́ máyé o. bàlá tó kúrin mú lẹ́lẹ́ ẹtì. ọlọ́run ìbọ̀dì tó bá ga tó wálẹ̀ kó wúra rẹ̀ wò bóyá ó ti kọsẹ̀ lára àwọn ọmọ orúkàn rí. wàlá bá dùn náà lábá mi mísìkì. olúwa ní sọ pé bóyá gbogbo ẹni ó bá ga tó wálẹ̀ kó yẹra rẹ̀ wọlé àtàdùn aláta amẹ́lẹ́ mísìkì. táwọn èèyàn tí wọn ò rí ṣe bá dọ́dọ̀ rẹ̀ pé kó fáwọn lóúnjẹ ó láwọn oúnjẹ àfi kó náwó ní pátì. kéèyàn ó tún sọ pé òun ṣe fìdáwò òkú kó tún máa sọ pé ẹni tí ọba wọ àǹkó kò ní jẹun. ẹ wo dáadáa tá à ń ṣe o. gbogbo táwọn kan fi sọ pé ká máa ṣe sàrà àfọkù ọ̀dà ni ẹni orówó ra sọ 30,000 ṣé kò ló jẹ tí ó jẹ. àwọn kan wá wà àwọn tó ń gbá bọ́ọ̀kì ẹ dákun tá jẹ là ń wà àwọn tí ó jẹ kí sàrà ọba ìyá rẹ tó kú tí ó jẹ kí sàrà ọba bàbá rẹ tó kú ọwọ́ alẹ́ tí ọba ti wọ àǹkárá o ẹni tí ó ẹjọ́ wọ àǹkárá ò jẹsẹ̀ mọ́ o àwọn tí sàrà ó sì fi dọ́dọ̀ òkú ibi òkú wa àwọn tí ó fọwọ́ gún oúnjẹ àwọn tí bí ọ̀pá lẹ̀ ń sáàfù àwọn tí bí ọ̀pá ọgọ́ rẹ̀ lọ́yọ̀ yìí ige lọ́yọ̀ yìí ẹ̀kẹ́ ní bàbàmù yìí ibi ọ̀pá wọ́n ní ẹsẹ̀ sàrà fáwọn tí bí pàtó pé oúnjẹ yóò bá nǹkan pàdé pé ọlọ́ọ̀ni ẹ lé ẹ fún wa lóúnjẹ kò sí ohun tá a jẹ lónìí àwọn tó gọ̀ wọ́n ti wé tí wọ́n ná mílíọ̀nù fẹ́lẹ́rẹ́ ń bí òkú nǹkan pé ẹ̀mọ́dé bí táwọn chief wà ẹ̀ ti sáfù oúnjẹ wọn ẹ̀ sáfù tí wọ́n mu àwọn kan wà wọn ò béèrè kóòkì ordinary water ni wọ́n béèrè. irú àwọn yẹn ni wọ́n tún wá ní no ẹ̀ lè wọ bí o ẹ̀ lè wọ ṣebí sàárà ló lóun ṣe. wàlá bá dùn àlàbà mi miskin wàtàkùlù nàtúrọ̀ zàkìlà ìlàmà. وتحبون المال حبا جما. ọmọ òrukàn náà lọ́dọ̀ o. aliyatima ọmọ òrukàn. ولا تقربوا مال اليتيم بالتي أحسن. لكل شيء مفتاح ومفتاح الجنة حب المساكين واليتامى. wọ́n ní gbogbo nǹkan ló ní kọ́kọ́rọ́ tẹ́ fi wọ́ bẹ̀ wọ́n ní paradíṣe tá à ń torí ẹ̀ kírun wọ́n ní àlìjánná tá à ń torí ẹ̀ gbààwẹ̀ tá à ń torí ẹ̀ lọ Mákà hubbul masakin wal yatama wọ́n ní kọ́kọ́rọ́ tá a fi sílẹ̀kùn àlìjánná ìfẹ́ ọmọ òrukàn àtàwọn aláìní wọ́n kò ríra ọmọ òrukàn òwú kíyà rẹ̀ ó kú ọwọ́ abẹ́ wọlé ìbò ṣe dọ̀tí tó bá níyà níyà rẹ̀ ó wẹ̀ fún ọwọ́ abẹ́ báwọn kí ló dé yóò lọ school ẹ̀yin ò ronú ni ẹ̀ ronú fújọ ni òun náà fẹ́ lọ ọmọ dúpẹ́ pé wọ́n opportunity. ọmọ dúpẹ́ pé wọ́n opportunity. wọ́n á gbé nígbà táwọn ẹgbẹ́ yín school kílẹ̀ yín wò àwọn náà kọ́ wọn ò bá ní bàbá alárùdànù bíi tiẹ̀ àwọn náà bá lọ léèwé. àwọn náà bá ní wọ́n fowó rin gbogbo certificate tiẹ̀ yín náà sọ pass ni sọ pass ni wọ́n yìí sọ pass ṣe wọ́n fowó rin certificate fún ni. o ní máàsì o ní English. àbó ti gbàgbé. irú rẹ̀ lọ́wọ́ pé táwọn náà bá ní bàbá ni bàbá wọn ò bá wọn ṣe rọ́ọ̀sì yìí ìyá wọn ò bá wọn ṣe. wọ́n á gbé kílẹ̀ wo ń gbàtẹ́gbẹ́ yín ṣe wàhálà bẹ̀rù Ọlọ́run. wọ́n ní sọ fún yín pé. wàlá taqrabu malal yatimi. wọ́n ní nǹkan tó bá jẹ́ tọmọ òrukàn ẹ má rọ́ lù o. illa billati ahsanu. àfẹ̀yí tó bá tọ́ sí yín tí wọ́n ní ókè o àwọn ọmọ rẹ̀ ìdàgbà
nígbà tí èèyàn fọmọ ọdún mẹ́rin lẹ̀ tó wá ní property 100 million sáwà kó fọmọ ọdún mẹ́rin sáà kó property 100 million fọmọ ọdún kan ní àbọ̀mọ̀sùn mẹ́fà àbọ̀mọ̀ tó wà ní oyún tí wọ́n bí tí bàbá ẹ̀ fi kú ilá bílẹ̀tì àṣánù. àfẹ́yí tó bá tọ́ sẹ́yìn náà mọ̀ pé mọ̀lẹ́bí wa panu pọ̀ ìta lọ kàwé wọn ní yìí kàwé kó wọn mójútó iléeṣẹ́ yìí kó wọn sọmọ inú oyún ní wọn mójútó kọ́mìnì wọ́n ní ẹ má jẹ́ nǹkan ọmọ orúkọ àfẹ́yí tí gbogbo èèyàn bá panu pọ̀ pé ẹ̀yẹ ẹkú máa supervise kìíní lọ ilé tí ń kọ́ lọ́wọ́ ẹ máa supervise ẹ̀ àbí ilé tó ní tí fẹ́rẹ̀tì ẹ máa gbowó oṣù yẹn ẹ máa bá àwọn ọmọ rẹ̀ kó pamọ́ wọ́n ní àfihàn tán bá yàn ọ́ sí pé mójútó kìíní yìí. àtàyẹ̀bùlùgà aṣọ́dàwó. títí àtàyẹ̀bùlùgà aṣọ́dàwó. títí táwọn ọmọ yẹn ó fi dàgbà. táwọn ọmọ yẹn náà ó fi mọ̀ pé ok wọ́n sọ pé ẹ̀yin lẹ̀ ń bá wa ṣe àwọn ètò kan lọ́ndà dádì àbí lórúkọ dádì wọ́n láwọn àkáǹtì wọn ẹ̀yin lẹ̀ mójútó wọ́n láwọn kọ́mpìnì wọn ẹ̀yin lẹ̀ wà in charge títí táwọn ọmọ olóògbé ó fi tójú bọ́. wàá bùrìkì ìyàrí mi ìsáná bìrìkì ìsìlánú kẹ́líbù náà mùsànní làwùsẹ̀ á wà ìdákùlítò bá dìlú ọlọ́kà náà kùrùbí rábì ádìlá ìyàwó ذلكم وصاكم به لعلكم تذكرون. kódà ẹjẹ asáré lọ nusratu Baqara o ẹjẹ asáré wá sínú ẹ wọ́n ní laysa libirra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghribi. laysa libirra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghribi. ọmọ orúkọ lásán nípa walakinna al-birra. gbogbo ìdẹ́rù pé ibi lábẹ́yà ti kú ohun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn ẹ̀tọ́ tiẹ̀ kọ́ tàwọn ẹbí tiẹ̀ ni tó o bá ti dá padà ó ń dìgbò mọ́yán ọ̀daràn. wọ́n lè má di ìsíwèé ẹjọ́ kan o ṣùgbọ́n bọ̀ tó lọ́run èèyàn kí ó sì ọlọ́run ní ó sì kó dẹ̀ lè escape. ẹ wo iye ọmọ òrukàn tó yẹ pé torí property àwọn òbí wọn làwọn kan fi bà yé wọn jẹ́ lónìí. ń ṣẹlẹ̀ dáadáa débi Nàìjíríà la wà. wọ́n tún ya ọmọ mi níwèrè wọ́n ya ìyàwó òkú mi níwèrè kọ́mọ rókì láyà rẹ̀ wọ́n lọ́mọ kéèyàn bílíọ̀nù ọlọ́mọkà òde ọ̀ká bọ̀ wọ́n ní sọ fún ọ pé laysa libirra. wọ́n ní kì í ṣe ìbẹ̀rù ọlọ́run àbí ìpáyà ọlọ́run àbí ìjọsìn ọlọ́run. an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghrib. wọ́n ní kì í ṣe ìbẹ̀rù ọlọ́run ká kọjú sí Káàbà ká kọjú sí bùyọ̀ oòrùn àbí bùwọ̀ oòrùn ká máa gbé ọlọ́wọ́ ya Allah ya Rabbi ya Qayyum ya Hayyu la ilaha illallah àtọ̀nà tí wọ́n náà ń gbà pé ọlọ́run yẹn wọ́n ní kì í ṣe ìpayọ̀ ọlọ́run ní kó kọjú síbi tó oòrùn ti ń yọ àbí jíjí wọ̀ kó máa pariwo ọlọ́run. walakinna al-birra. wọ́n ní ẹ̀rí ìmọ́tótó ìṣe dáadáa ìṣòtítọ́ ìjẹ́ni ọlọ́run àti ìpáyà ọlọ́run gangan ni wípé. man amana billahi. òun ni kọ́ gbọ́ ọlọ́run gbọ́ ìyẹn lè máa pe ọlọ́run kọ́ máa gbà gbọ́. ẹlòmíì wàhálà lọ́pọ̀jù ṣọ́ọ̀ṣì lọ́pọ̀jù mọ́sálásí bọ̀ nǹkan ṣe kíní yẹn for fun ni. wọ́n ní payọ́ ọlọ́run ò síbi kọ́kọ́ tí kíbla yàrá mi kò tún máa sun kókó ọmọ kakùn ayé wọ́n ní payọ́ ọlọ́run ò sí mẹ́ o. walakinna al-birra man amana billahi. wọ́n ní ṣùgbọ́n ìpayọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bí kọ́ gbọ́ ọlọ́run gbọ́ ẹni. wal yawmil akhir. ìpayọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bí kọ́ ọmọ wípé ọjọ́ àjíǹde ń bẹ gbogbo ohun tá a bá ṣe àgbàdájọ́ òdì méjì. wal malaika. wọ́n ní ìpayọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bí kọ́ onígbàgbọ́ náà àwọn áńgẹ́lì aṣèwàsí lórí áńgẹ́lì ní òní yìí ẹni tí ó bá ti wò lọ́ọ́ tún wò ó wà lórí YouTube Sheikh Jamiu Àmì Ọlọ́run angel àwọn màláìkà àṣewàsí lórí áńgẹ́lì wọ́n ní ohun tí ó tún túmọ̀ páyọ̀ ọlọ́run fún ẹgbẹ́ ọgbọ́n gbọ́jọ́ àjíǹde gbọ́ ó sì nígbàgbọ́ nínú àwọn áńgẹ́lì. wal kitabi. ó nígbàgbọ́ nínú àwọn atírà àtàwọ́rá ni ìnjílà ni sẹ̀búrà ni kùránì ni àwọn sùwúfì àwọn tírà tí mo fi ráwọn òjíṣẹ́ ọlọ́run kí Muhammad tó dé
ó gba gbogbo ẹ̀gbọ́ papọ̀ mọ́ ti Muhammad ti ṣe Quran. والنبيين wọ́n lẹ́bi yìí náà ó wà gbàgbọ́ nínú gbogbo àwọn ànábì gbogbo àwọn prophet látòrí Abraham látòrí Adam Noah Sis Idris Ibrahim Ismail Ishaq Musa Harun Khidir Yusuf Yakub Ayub Ismail Noah ó gba gbogbo àwọn ànábì ògbó tó fi dé rí Isa tí ó kọ rẹ̀ ń jẹ́ Jésù ó gba Isa gbọ́ ó sì gba Muhammad gbọ́. sallallahu alayhi wa sallam wa ata imala ala hubbi. owó tọ́lọ̀ ń bá wa taari rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ọmọ náà with sincerity gbogbo sàárà tó bá bínú ṣe I'm sorry to say pé asán ni. Allah. wọ́n ní kí àyà ń dáadáa. wa ata imala ala hubbi. wọ́n á tẹ̀lé màálà ala hubbi. ọ̀nà wo ala hubbi. ọ̀nà wo tẹ̀yọ́nú tẹ̀yọ́nú. Tìdùnnú. tí bá gbé mi ò fẹ́ kébi fínísì ayé yín dànù èyí olórí burúkú wọn dáadáa yìí sáà fún wọn ní 10,000 kọ́ kọ́rí burúkú wọn lọ. Allah. o ní ládàá kankan. وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين بالبأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. ṣé kí n ṣàlàyé ọ̀rọ̀ yẹn because ẹlòmíì wà asán ni sàárà tó ń ṣe àwọn míì wà asán ni charity tí wọ́n ń ṣe òdodo lóhùn. àwọn tó fẹ́ wọn gbé àbúrò orí burúkú ní aláya gbogbo yín ni àbẹ́fẹ́ sọ̀bọ̀ dànù ni èmi ni wọ́n pa ilé ẹkún ni wọ́n sá ti kọ́kọ́ sí ogun ìgbéwá ni sáà fún wọn 2K kan get out. ọkàn ó throw away money you throw away money. gbọ́. وآتى المال على حبه ذوي القربى واليتامى ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين بالبأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. àwọn kan wà gbogbo sàrà tí ọ̀gá irú sàrà tí wọ́n náà máa ń ṣe nìyẹn pẹ̀lú ẹgbẹ́ gbọ́dọ̀ kan lọ ó ti kọ́kọ́ ṣépè bú wọn wọn ni inú tí túmọ̀ gbàgbọ́ ẹ gbọ́dọ̀ ń gbọ́ wọ́n ní ohun tí túmọ̀ gbàgbọ́ kì í ṣe kọ́ kọjú síbi tóòrùn ti ń yọ àbí tóòrùn ti ń wọ̀ ṣùgbọ́n ìgbàgbọ́ ni kọ́ gbọ́ lọ́n gbọ́ ìpáyọ̀ lọ́n gan ni kọ́ gbọ́ lọ́n gbọ́ ẹni. واليوم الآخر kọ́ gbọ́dọ̀ àjíǹde gbódú méjì. والملائكة kọ́ gbà wọn áńgẹ́lì gbódú mẹ́ta. والكتاب kọ́ gbà wọn tírà gbọ́ gbódú mẹ́rin. والنبيين kó o sì gba gbogbo àwọn ànábì gbọ́. وآتى المال على حبه. mọ́jọ jẹ́ ti kanra tó bá ṣe sàárà mọ́jọ jẹ́ mọ́ ṣe sàárà òní kanra sàárà tó akọ mọ́ ṣe pè fáwọn tá a fẹ́ fún lówó sàárà àtàkọ́ láwọn tá a fẹ́ fún lówó wọ́n mọ̀ yí lẹ̀lẹ̀ náà wọ́n kọ́ lọ fọ tọ́ílẹ̀tì wọ́n ti ṣiṣẹ́ kán tó gbà yẹn nìyẹn àtọrẹ fún wọn mọ́. ذوي القربى واليتامى والمساكين. wọ́n bá dọ́wọ́ rẹ̀ kọ́ máa ṣe dáadáa pẹ̀lú àwọn òun náà. ذوي القربى. àwọn alásùnmọ̀ rẹ̀ àwọn alásùnmọ̀ rẹ̀ àwọn alásùnmọ̀ rẹ̀. واليتامى. àtàwọn ọmọ òrukàn wọ́n ní o ti ń jẹ́ payọ̀ ọlọ́run ni pé ọgbọ́n ọlọ́run gbọ́ ọgbọ́jọ́ àjíǹde gbọ́ ọmọ náwó
tinútinú tó bá fẹ́ sàrà kò ní ṣe sàrà condition ó sì mọ̀ pé àwọn ọmọ òrukàn àwọn kí wọ́n sira wọn bẹ́ẹ̀ wọ́n ní tó bá ti lélẹ̀ yìí ọ̀sẹ̀sẹ̀ mojú ọlọ́run bọ̀ ìjọ mojú ọlọ́run jọmọ òrukàn ráǹfààní kankan lọ́dọ̀ rẹ̀ ǹjẹ́ wọ́n kọ́ lọ ń sàsọ́mọ òrukàn kọ́ mọ́ dàgbà kọ́ bá mọ́ béèrè ogún bábẹ́ aburú ń lọ nílùú yìí aburú ń lọ nílẹ̀ Yorùbá torí ogún bá a ṣe fẹ́ pín kókó là ń tó sọ yìí ọmọ ogún yẹn kàn wọ́n náà níjọ́ abáṣọ̀rọ̀ débi ogún ọmọ kọ̀ọ̀kan ọmọ pa àwọn ọmọ ọlọ́mọ díẹ̀ ọkàn bẹ́ẹ̀ èyí tó ti múra kákáká yìí bí ìsìlámù ṣe ní apẹ́ gbogbo yà torí pé ò tí mọ̀ ẹ́ lójú ọ̀yà wèrè ọkàn wọn díẹ̀ wọn náà mú ta. bá kí ẹ má pa ọmọ ọlọ́mọ wọn náà ó sin bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó dín ta ó ní ohun tó kàn ọ́ kó bá tó pín débẹ̀. ó sì lákàmọ́lá àrùn. ẹ jọ̀ọ́ ẹ má torí ogún bayé jẹ́ àwọn ọmọ òrukàn ò lẹ́ni tí ó jà fún wọn mọ́ ṣùgbọ́n mi ọlọ́run ló wọ́n jà fún wọn. kódà òun tí pa òfin ká Muhammad sallallahu alaihi wasallam lóòótọ́ òjíṣẹ́ mi ni ṣùgbọ́n gbà tó ní wọ́n ọlọ́run èyí ṣe tí pa ọ̀ka mi ó ní alámúyẹ̀ jídí kàyẹ̀ tí. yàtí máa ń fa wàá jáde kàdọ́ láǹfààdà. وأما بنعمة ربك فحدث. ọba sọ fún wa ni ọmọ òrukàn mo rọ̀ wá gbogbo ẹni ó ní nǹkan òkú lọ́wọ́ ẹ lọ dá padà ó ẹ má tìjú ẹ lọ dá padà ẹ dá nǹkan ní nǹkan padà fún wọn ẹ jọ nǹkan ní nǹkan ẹ dá ogún ológun padà ìyẹn ọ̀la ẹ o gbogbo àlàyé ọ̀rọ̀ ẹ̀ ń bẹ ní Suratu Nisa because ohun tó jẹ́ kẹ́lòmí ọ̀ya wèrè ni pé òun ni wọ́n ní ó mójú tó gún káwọn ọmọ ó fi dàgbà ó tún wá wò pé téèyàn bá tọ́ kínní ìwò ọmọ dà kínní inú kó wọn á gbé kínní ìpadà láwọn ọmọ bá dàgbà káwọn ọmọ yìí ó kú yà ọmọ dàgbà rárá àwọn kan ṣe bẹ́ẹ̀ wò mo wà lójú ọ̀nà àbí sí lójú ọ̀nà àwọn kan ṣe bẹ́ẹ̀ wò ẹ lọ ka Suratu Nisa ìdàgbọ́ síbi ẹbí ayé ẹlẹ́ẹ̀kẹfà sí keje bá ka nbẹ̀nbẹ̀ ẹ nǹkan òrukàn àwọn tó kó báwọn kan ní ẹ nǹkan ọmọ òrukàn tán ní ẹ máa mánéjì ẹ. وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح. wọ́n ní nǹkan ọmọ òrukàn o. وابتلوا اليتامى. ẹ tẹ́sí ọmọ òrukàn to some certain level. حتى بلغوا النكاح. حتى بلغوا النكاح. tóun náà ó fi tọkùnrin àbí tí ó fi bóbìnrin dẹ́gbà ó tó lé ọkọ lọ tó wọ́n ní ẹ sọ ọmọ òrukàn ẹ tẹ́sí ọmọ òrukàn. ẹ rárá sí nìkáhà àtà ìzàbàràgò nìkà tí ó fi tó lé ọkọ lọ tí ó fi tó yàwó fẹ́ tí ó fi tó kọ́ ní ẹ̀ṣọ́ ẹ̀ máa kàn gbé nǹkan tó láwọn máa mi wá ẹ̀ lè gbé nǹkan láwọn lé wọn lọ́wọ́ but this is technology world ọmọ mi gan ti gbọ́dọ̀ àwọn òbí rẹ̀ tó kú lọ am I right Mr. Lee ọmọ mi ti gan ti this is millennium world ṣùgbọ́n ìkùránì ní ẹ̀ṣọ́ wọn tẹ́fẹ̀ẹ́ pé eré wọn ti pé. وإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم. wọ́n bá ti gbé wọ́n ti dá nǹkan wọn padà bá ti gbọ́n. wọ́n dájú bàbá wọn ọba kú sí wọn kò ní ṣiṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ ni. tí àwọn ọba kú sí wọn náà ò wáyé tiẹ̀ differently ni. now ولا تأكلوا إسرافا وبدارا. ẹlòmíì ètò àdìsí ọba ní ọmọ sọ̀kò òkú yọ ọkùnrin síbi wọ́n gbà nǹkan padà wọ́n bá kí ní jẹ́ kó tó gbà. ó ní nǹkan olóògbé ẹ̀ gbọ́dọ̀ tó ṣe é níṣekúṣe
ayyakibaru wa man kana ganiya falyastafif. wọ́n ní sùkọ́ tó yẹ kó wọ́n náà rí ṣe falyastafif kò nídìí kó kojú bọ̀ nǹkan wọn kàbá wọn kíìpù ẹ̀ nọ́mà. mo ń bọ̀. wa man kana faqiran falyakul bil ma'ruf. ẹni tó bá jẹ́ kojú tó nǹkan olóògbé tó bá jẹ́ olóòsì kó jẹ díẹ̀ bẹ́ẹ̀. àlùkò àdọ̀tọ́. ومن كان فقيرا فليأكل بالمعروف. olóòsì ẹni ọmọ mójútó lè ṣe ẹmọ lè ti pé kò ní jẹ ń bẹ̀ wò kọ́sà bàbá àjẹ. wọ́n jẹ́ lóhùn lọ. wọ́n ti bàjẹ́ wọ́n ti pa kò gẹ́gẹ́ o ti jẹ tó lóhùn lọ. wọ́n bá ọlọ́run ló ní lágbájá ó kú lẹ́nu rẹ̀ ọlọ́run ló ní kéèyàn kan ó kú lẹ́nu rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ tí lágbájá ọba kálẹ̀ ni tó fẹ́ wà nípò lẹ́nu rẹ̀ kọ́ máa lọ ọlọ́run ló ní kéèyàn kan ó kú. ó jẹ́ bólúùsì ẹni ó mójútó kan aláìní. وَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ. ayáfẹ́lẹ́ arúgbó náà jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú dáadáa tó ká ìfẹ́ bá àwọn jésù náà èyí wọkọ̀ lọ ọ́fíìsì wọn mójútó àwọn ìpínlẹ̀ gbowó oṣù àfàdé ayáfẹ́lẹ́ arúgbó náà láìpó. lákàmé. فَإِذَا دَفَعْتُمْ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ فَأَشْهِدُوا عَلَيْهِمْ. Àjẹbá mẹ́ta nǹkan ọmọ òrukàn padà fún wọn. أَمْوَالًا فَأَشْهِدُوا عَلَيْهِمْ. Ẹjẹ́ ìsì ẹjẹ́ oṣù bí àwọn ẹ̀kọ́ kí ni táṣì yẹn ṣe gbó yẹn ní ẹ̀wọ̀ òun rèé o. mo ti dá padà fún Ẹjẹ́ ó lẹ́rìí. Ẹgbọ́n ní Kùránì bí ti sọ̀rọ̀ sí yẹn. فَأَشْهِدُوا عَلَيْهِمْ. Lọ́wọ́ náà sọ pé tí wọ́n á gbọ́ pé iye mílíọ̀nù báyìí nígbà yẹn. Wèrè náà tó wà ní ọmọ mi o, wọ́n ti bá sí ìlú àlè ẹjẹ́ oṣù bí àwọn èèyàn pé bẹ́ẹ̀ ti gbé fún mi níjọ́ òun. mo dá padà o. Òun rèé o. Wọ́n á gbé tìbọ́lá àwọn ọmọ mi ní góòdì wọ́n máa kó sọ́rùn. Kúbà ní o. Kúbà ní o, kò ṣe góòdù tì sí o. Ayé ìgbà yẹn kọ̀ wọ́n o. Wọ́n á gbé alọ náà lọ́dọ̀ Haúsá. Ìyá sọ wá gbé kò ju 40,000 lọ. Wọ́n sì lẹ́yìn lẹ́kọ́ kìíní wọn lọ́wọ́ ń gbà yẹn. Kúbà ní o, kò ṣe góòdù gidi o. Ìgbà yẹn ló jẹ lọ. Sọlá fi jẹ́ pé irú kan bá wọn tẹ́ bá dá nǹkan òkú padà. فَأَشْهِدُوا عَلَيْهِمْ. Ẹ jẹ́ ó sojú àwọn èèyàn kan kí wọ́n jẹ́rìí pé bẹ́ẹ̀ ti gbé fún mi ń jọ̀hún. Òun rèé o. وَكَفَى بِاللَّهِ حَسِيبًا. Pàtó dára lónìí òun ni ọmọ òrukàn. Ọmọ òrukàn tó kú jẹ́ ara rẹ̀ gbé o, ọlọ́run ni ó gbé o. Gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí, gbogbo ẹ̀yin èèyàn tẹ jókòó lógún tó kàn yín balẹ̀ ẹ ti dáràn o. Ọ̀la lè pẹ́ jù ẹ tètè túnra yín ṣe lónìí bẹ́ẹ̀ tí ń gbọ́ wàásì. Ẹ tan wàásì yìí ká gbogbo ẹ̀yin ọmọ òrukàn ẹ tan wàásì yìí ká kó dọ́dọ̀ àwọn agbójúlógún. Kó dọ́dọ̀ àwọn tó lé ìyá yín jáde tí wọ́n ń gbowó lé tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ tí ń lọ ilé ìwé mọ́ tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ tí ń jẹ. Ẹ jẹ́ àfọ̀rọ̀ ọlọ́run bọ́ wọn pé ha o ti ń bẹ lẹ́yìn ọ̀fà jòjé lọ. Ọlọ́run mi láyé tí lọ́rọ̀ bí wà láyé àṣà ọlọ́run ò ṣe mistake o. Ẹni ó kú tẹ jókòólógún ẹ̀ tẹ́yìn àwọn ọmọ ẹ̀jẹ̀ ibi tó lọ yìí náà lọ bá a. Ẹ jẹ́ àtẹ̀lé bí Islam ṣe kọ́ wa nípa ogún ológun nípa ọ̀rọ̀ ọmọ òrukàn ẹ jọ̀ọ́ ẹ má sọ ọmọ òrukàn dẹrú ẹ má torí pé kò lóbi kẹ sọ ọ́ dìdàkudà àìmọye àgbàlagbà tí ń rèpù ọmọ òrukàn ó tún fi kàn ta ló fẹ́ gba àròjọ òun sì máa rèpù ẹ̀ continuously ọmọ kí ló fẹ́ ṣe ẹlẹ́bí òtún máa fi ṣe fáàlì kí ló fẹ́ ṣe ta ló fẹ́ pè yóò mọ̀ pé Ọlọ́run gbogbo ẹni ó rò wípé alágbára lòun kọ́nà tí alágbára tó jẹ́ alágbára lọ gbogbo owó tí nǹkan olóògbé kan bẹ lọ́dọ̀ ẹ táwọn fámìlì rẹ̀ wà ń fọwọ́ rọrí pé ṣé ọkọ àwọn wàá fi nǹkan kan lẹ̀ náà níbi tí ń ṣiṣẹ́ tó wọn ò mọ̀ wípé àkáǹtì tiẹ̀ ní pawó mọ́ wọn ò mọ̀ pé káàsì tí ń gbé bọ̀ wálé kíṣẹ̀lẹ̀ ó tó ṣẹlẹ̀ wọn ò mọ̀ pọ́wọ́ tiẹ̀ lọ wà wọn ò mọ̀ pé ibi tí ń kọ́lé sí ìwọ nìkan lọ mọ́ kò sọ fún ìyàwó kò sọ fún àwọn ọmọ àwọn àǹdẹ̀rí kodò pé bí n ti ń ṣiṣẹ́ tó kọ́ á ní kankan ìwọ sì mọ̀ ọlọ́run ló ní ó kú òbí ọba kú báwo ni ó ṣe di tèmi
ẹ dákun gbogbo wọn tó ní nǹkan kan lọ kó fáwọn ẹbí ẹ lọ kó fáwọn ọmọ ẹ rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ tiẹ̀ náà pẹ̀lú gbogbo ohun tó kójọ yẹn mo lè jẹ́ káwọn ọmọ rẹ ọmọ ṣe wèrè mo lè sọ àwọn ọmọ rẹ dìbànújẹ́ rẹ tí wọ́n gbọ́ kábàámọ̀ pé kí ló lówó yìí fún gbogbo nǹkan òkú ọ̀run tí ń bẹ lọ́wọ́ yìí kálukú ọ̀nà dá padà property ni àbọ̀rọ̀ owó àbádéhùn kan àbásírí kan tẹ́ ẹ mọ̀ pé ọlá rẹ̀ nísìnyí fi yà á já àwọn ọmọ tó fi kalẹ̀ ẹ lọ́ọ́ ṣàlàyé ẹ̀rọ tọjọ́ àlìkìyámọ̀ mọ́ ẹ̀rọ tọjọ́ tí ò ní sẹ́ni tí ó gbèjà ẹnì kankan àfọlọ́ ẹni tó kú kòkó náà kó kú lásìkò tó kú o ọjọ́ tiẹ̀ náà pé tán ẹ̀sẹ̀ eré o ẹ̀rọ rẹ o torí òní kọ́ torí ọ̀la ni hazihi tazkira liman sha'a minkum an yastaqima ma tasha'una illa an yasha Allah rabbul alamin. wọ́n lè sọ fún yín pé wá sí lélẹ́yìí o kálukú tẹ̀lé o ẹni ọba tẹ̀lé tán òun nu ọlọ́run nu gbogbo ọmọ òrukàn bí kíbi tẹ́ ẹ bá wà báyìí ọlọ́run mójútó yẹn o. àmín. gbogbo ọmọ òrukàn bí kíbi tẹ́ ẹ bá wà ọlọ́run mójútó yẹn o. àmín. ọlọ́run pẹ̀lú ọmọ òrukàn. àmín. iṣẹ́ tó o fẹ́ ṣe tí ò ságbára yẹn ọlọ́run alágbára jùlọ yóò dúró tì ọ́. àmín. ọ̀nà tó o fẹ́ tọ̀ tí ò sólùrànlọ́wọ́ ọlọ́run tí ń ran ẹrú rẹ̀ lọ́wọ́ yóò dúró tì ọ́. àmín. mo fi dédé àsìkò ìṣàdúrà fọmọ òrukàn tó yẹ pé ìbànújẹ́ wọn ni pé dádì ọba sì wà láyé mọ́mí ọba sì wà láyé sí yóò rí báyìí fáwọn. ọlọ́run tó ti wà láyé kí mọ́mí ò tó dáyé ọlọ́run tí mọ́mí fi sáyé tí bàbá fi sáyé yẹn yóò dúró ti gbogbo ọmọ òrukàn. àmín. gbogbo wọn ọmọ òrukàn bí kíbi tó wà bí wọ́n tó ọlọ́mọ òrukàn lẹ́gbẹ̀ẹ́ fi wọ́n sínú àdúrà pé ọlọ́run alágbára jùlọ aláàánú ẹ ṣàánú fún ọmọ òrukàn yìí. àmín. ìwọ náà máa retí àánú tiẹ̀ náà ó dé tán. gbogbo ọmọ òrukàn aṣàdúrà fún yín ọlọ́run wọ́n sọ àánú ọmọ òrukàn báyìí. àmín. mo níyà mo ní bàbá. masha Allah. ẹlòmíì náà ni ẹlòmíì níyà kò ní bàbá ẹlòmíì ní bàbá kò níyà gbogbo ọmọ òrukàn bóyá yà á lo ní bàbá lo ní àbí kan àbá àtà ní méjèèjì ọlọ́mọsọ àdọ́mọ òrukàn báyìí. àmín. mọ̀jà sunkún lérí àwọn òbí wa báyìí. àmín. mọ̀jà àwọn òbí wo sunkún lérí àwọn náà báyìí. àmín. fún wa lẹ́mìí gígùn. àmín. fún wa lálàáfíà ara. àmín. ẹ yà kálukọ́ tẹ ọkọ dàníyà gbogbo ohun tó o bá fẹ́ ẹ rántí àwọn ọmọ òrukàn nínú àdúrà gbogbo wọn tó jẹ́ orphan lórí ètò yìí sọ fọ́lọ́ ń pẹ́ á ó níbi tẹ́lòmíì ti fẹ́ dé fẹ́ pé torí pé kò rí òbí kan pùsì ẹ̀ ló jẹ́ kó ṣiṣẹ́ kù lẹ́yìn àwọn míì náà wà tó yẹ pé òbí gan ní fà wọ́n sẹ́yìn o bẹ̀tì yẹn ká fẹ́ràn lónìí ọ̀rọ̀ ọmọ òrukàn lára sọ fún ọlọ́run gbogbo ọmọ òrukàn tí dúkìá rẹ̀ ti há ọlọ́run tó lè mú dúkìá rẹ̀ jáde láàrin ká tó lajú ká tó yà sọ fún un láàrin ká tó dijú ká tó yà ọlọ́run lè mú gbogbo nǹkan tó jẹ mọ́lẹ̀ yẹn ọlọ́run lè dá padà dàníyàn ilé ayé ilé asán ẹ̀rọ rẹ o gbẹ́yìn tẹ́ kó nǹkan ọmọ òrukàn tẹ́ sọ́ọ́dì tí yín ẹ bẹ̀rù ọlọ́run o ọ̀rọ̀ ọlọ́run ni mo ṣàlàyé kalẹ̀ fún yín yìí o ẹ ti dára o ẹ tètè tó ra yín ṣe o ẹ tètè jáwọ́ kẹ wá foríjì lọ́dọ̀ ọlọ́run kódà ìwọ tó kù ní 10,000 lọ́wọ́ rẹ tó dá padà fáwọn mọ̀lẹ́bí rẹ o ti jẹ nǹkan ní nǹkan mọ́lẹ̀ náà nìyẹn sòfà tó kù fi lẹ́bí nǹkan ọmọ òrukàn lọ jẹ gbogbo wọn tí nǹkan ọmọ òrukàn nǹkan òkú ń bẹ lọ́wọ́ ẹ lọ dá padà fáwọn tó ní ìyẹn ò pé kẹ́yìn náà ọmọ rore tí wọ́n bá kú sí kẹ́yìn jẹ mọ́lẹ̀ ìwọ̀n ò ní ti wá gba nǹkan wọn ni òbí àbó ní 2 million lọ́wọ́ mi tí wọ́n bá kú sí ò ní ti gba 2 million rẹ̀ ṣé wọ́n ò ní jẹ́wọ́ ọmọ ni gbogbo wọn tó ọjọ́ ọmọ òrukàn gbàdúrà pé kólúwa mi rántí rẹ kọ́kọ̀wé ìrántí sí ọ ní kíákíá gbogbo àwọn tájú rò pé ńgbà tóbi rẹ ti kú kọ ìwọ ọ̀jẹ̀wọ̀ mọ́ kọ́lọ́wọ́ fi títóbi rẹ̀ hàn nínú ayé rẹ pé òun lọ lọ́wọ́n ọba alágbára jùlọ ẹ gbàdúrà gbogbo wọn tọjọ́ ọmọ òrukàn. ọ̀yà kò fún wa ní ìṣẹ́jú méjì ìṣẹ́jú kan rádà káàdùkú fi tọrọ tó bá fẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀. subhanallah wa bihamdihi subhanallahil azim ìṣẹ́jú kan mo fún wa tọrọ tó bá fẹ́ bó tilẹ̀ kọ́ ní ẹ̀ máa bá wíwọ́n lóhùn ni. subhanallah wa bihamdihi subhanallahil azim subhanallah wa bihamdihi. máa dàní àmà tọrọ tó bẹ́ẹ̀ kọ́lọ̀ wọlé agbọ́dọ̀ táwọn ìbò fún àṣẹjú kan tọrọ tó bẹ́ẹ̀ lọ́wọ́ gbogbo nǹkan tó yẹ kó ti dojúrú torí pé kò sóbì torí pé kò sí ìyá torí pé kò sí bàbá sọ́kọ́lọ̀ kó tuntun fún ọ ìwọ tó yẹ pọ̀ ń bẹ láyé bí aláìsí
àwọn ìyá mi o owó ọlọ́dọ̀ ẹgbọ́n bẹ̀rẹ̀ láì bí aláìsí sọ́bọ́lọ́hún báyìí gbogbo ọjọ́ pé ìyá òbí náà lọ jẹ àwọn míì wà ẹ̀sìn àwọn òbí wọn ní di àkóbá fún wọn àwọn míì wà àṣìṣe àwọn òbí wọn ní ìyá tí ń jẹ wọn àwọn míì wà gbọ́ burú tí ìbẹ̀rẹ̀ sí wọn àṣìṣe àwọn òbí wọn ní agbára ọlọ́wọ́ ó gbà tú sílẹ̀ lónìí dàníyàn dáadáa wọ́n bí ní jẹ́ dàníyàn ọlọ́wọ́ gbọ́dọ̀ ayé mi àti ẹsẹ̀ yánú ẹ dàníyàn dáadáa. àwa ò lè mẹ́nu débi ohun tí ń ṣe ọ́ tán a lè máa ra ọkọ́ dàbí alára ohun tí ń ṣe ọlọ́run mọ̀ ju ọlọ́ èyí tó ọmọ tó jẹ́ egbò ọkàn fún ọ náà rojú ọrẹ fọlọ́run wà á sì ro káwọlẹ́kùn máa fi já róbè innahu alimun bisati níbi yóò tó lè wà kó o ti máa wo èmi Sheikh Jamiu àmì ọlọ́run báyìí sọ fọlọ́run ọba mi ọba ńlá ọba sì yóò wọ ọba alágbára jùlọ kó jí kọ̀rọ̀ rẹ̀ ó já sí ìyanu ayọ̀ gbogbo bíkíbi tí wọ́n ti sọ pé o ò lè bẹ́gbẹ́ pé kọ́lọ́hún sọ ẹ́ di ẹni àmì níbẹ̀ kò sẹ́ni tó lè sí àfọlọ́ ẹ̀dá níyàn tọrọ ntọ́ bá fẹ́ ẹni ọba ní sàárà tí ó ṣe sí mọ́sálásí ẹ fi dá sí ẹ dá sí ètò owó mọ́sálásí tà kọ́ lọ́wọ́ dẹ́kìn ẹlẹ́ẹ̀kejì la fẹ́ ṣe lọ́wọ́ adé bẹ̀rẹ̀ sí ní tẹ́pákó rẹ̀ ní ọ̀la yìí pẹ̀lú òkú ọlọ́run ọ̀la Monday October 12 lọ́la Monday October 12 2020 bí kódìrá ti la ohun tí wọn náà bá fẹ́ fi support ẹ fi support dẹ́kìn ẹlẹ́ẹ̀kejì ní mọ́sálásí wa lálàkùkọ lẹ́kọ̀ọ́ ọlọ́run gbà fún wa dàníyàn èmi ò lágbára o èmi kì í ṣe ohun tó fẹ́ o ṣùgbọ́n lọ́run tèmi àti ẹjọ́ ń ké pé yóò ṣe é láṣeyọrí fátíà méjì la fẹ́ ké ohun tó bá tó kù sọ fọlọ́run kódà yìí tó tí ìrántí nísìn ọlọ́run tí dúró tọmọ òrukàn tí sọkọ opó tí í ṣe bàbá fáláì ní bàbá tí sàládùú ti fáláì lẹ́nìkan ẹbẹ lọ́hùn yóò ṣe tí yóò ṣe tèmi ọ̀dọ̀ òun ní astajib lakum òun ló ní àpè òun wọ́n dáhùn pé níwọ̀n bá ṣẹ́jú kan tó kù ọjà gbogbo tó bá fẹ́ ẹ gbàdúrà wìtìwìtì ẹ gbàdúrà wàràwàràwàràwàrà ẹ béèrè lọ́dọ̀ ọlọ́run tó ní nílẹ̀ tí ń retí ẹni tí ó béèrè kóun ó lè fún un béèrè tiẹ̀ kó sì di ohun tá a fún ọ ọ̀yà gbogbo àwọn adá lóbi láyé ọlọ́run jẹ́ àtọ́ àwọn òbí wa tọ́jú mọ́ wàá jẹ́ àkúgbà àwọn òbí wa mẹ́mẹ́ láyé àwa ni kátàgbò wa báwo òbí àwọn tó bí wa náà bá ń bẹ láyé mọ́jà àwọn òbí wa náà kú lójú òbí wa mọ́jà àwọn náà kú bá àwọn òbí wa bá ń bẹ láyé dákun ṣe bẹ́ẹ̀ jàre fún ọlọ́run jáde àwọn gbà tọ́yáyá bí àníyàn rẹ kù sí tọrọtọrọ ẹni ọba ní ohun tí ó fi sọwọ́ sí mọ́sálásí àkáǹtì láti tẹ̀ fún wa yìí GT Bank 021 81 65 426 GT Bank is 021 81 65 426. Sheikh Muhammad Jamiu Sanusi. Alùpùpù àníyàn ọlọ́run sì tẹ̀mí yóò sì tiwa. Akàfàtì àméjì lákàpapọ̀ láti òní lọ fọkànbalẹ̀. Ṣùgbọ́n gbogbo ẹni wọ́n bá jẹ nǹkan ọmọ òrukàn mọ́lẹ̀ àbóní lọ́wọ́ ẹ lọ́ọ́ dá padà. Ó lè jó òun gan ní dínà àti lọ́ọ̀tì àti tàwọn ọmọ ẹ tí wọ́n dẹ̀rù pé òun torí pé ọjọ́ kò tẹ̀ yẹn ní ọ́ lànà fún ẹ rárá. Ma indakum yanfadu wa ma indallahi baaqi.
òun wọn bá wá látọ̀dọ̀ Ọlọ́run tọ́dọ̀ Ọlọ́run wá nìkan ní sẹ́kù máa wò ó pé látijọ́ yìí tún kó nìkan lẹ̀ kó wo tọ́lọ́run mi ó ṣe fún ọ tí ẹ̀ fi dọ́lọ́run wò ìwọ́n tó ti wò pé bẹ́ẹ̀ ni ètò ìgbésí ayé rẹ̀ pẹ́ sí ìwọ Ọlọ́run mo gbọ́ wá sí lọ́dọ̀ ṣé òjá mi Ọlọ́run ni o mo fẹ́ dákẹ́lẹ́ padà ọ̀dọ̀wọ́ rẹ o Ọlọ́run mi ò ní disappoint ẹ torí ti rẹ́ mi rẹ̀ wọ́n ní rẹ̀ fati àbíjì gbogbo owó tó béèrè kankan àbíkejì Ọlọ́run ó ṣe tiẹ̀ yóò ṣe tẹ̀mí. Àmín. Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-siratal mustaqim. Siratal ladzina an'amta 'alayhim ghayril maghdubi 'alayhim waladdallin. آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. aláriwo mẹ́fà mẹ́fà. آمين 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 آمين. ما شاء الله لا قوة إلا بالله العلي العظيم. العظيم. ta nílò ní látòrí ajíà wa àti fẹ́tẹ́mì Ọlọ́run dúró tì yín àti ọmọ ìyá wa ọ̀rẹ́ wa pàtàkì Níyì Abdulkadir Ibrahim Níyì Abdulkadir àwọn báńkà wa nù àwọn tí ò ti fi ọpa wa àwọn tó mọ iye tá a ní àti iye tó ṣẹ́kù àti ibi tá a ná dé Níyì Abdulkadir Ọlọ́run ní jẹ́ ìsàgbákò. Àmín. Àtẹ̀yìn àtàlájì wa Abdulghani Bọ́lájí Ọlọ́run ní jẹ́ rí wàhálà. Àmín. Àti ọ̀rẹ́ yín pàtàkì pàtó Àbáyọ̀mí Kasim Àrẹ̀mú Àgbájí Ọlọ́run ní jáwọn náà rí wàhálà. Àmín. Ọlọ́run má bínú sárẹ̀mú má bínú sáájì Gani má bínú sí Níyì Kádírì má bínú sí èmi náà má bínú sí àti wa Ìfẹ́tẹ́mi má bínú sí gbogbo wa náà. Àmín. Àfáà sí Gani ní bínú Ọlọ́run. Àmín. Àfáà bàbá mi náà Haji Ibrahim Hussein ẹ̀ ní bínú Ọlọ́run. Àmín. Àfáà Muhammad Daud Isahak Idowu Albarawi onírìbìnú Ọlọ́run. Àmín. Àfáà Usman àfáà Ibrahim Demi onírìbìnú Ọlọ́run. Muhammad Jamiu Ọlọ́run jẹ́ onírìbìnú Ọlọ́run. Àmín. Gbogbo wa pátá tàbí tó wà kọ́nà nǹkan mẹ́wọ̀n gbogbo ẹ̀yàn wọn mi ìbejì ìyá Ablatif olówó pákó ọ̀rẹ́ mi gbogbo yín lẹ́sọ̀ rire. Àmín. Blakim Ọlọ́run jẹ́ wọn lọ́la. Àmín. AY Adnan Atẹniọlá Ayọ̀délé Ọlọ́run fún ọlọ́la. Àmín. Gbogbo yín pátá mọ̀nà tí inú àdúrà èyí ò ní jáse mọ́. Àmín. Èyí kò tó dijọ́ Thursday fún wa. Ẹ dákun ẹ mú wá sí ẹ mọ́kàn jẹ́ pẹ̀ ń gbọ́ lásán. Ọlọ́run san wa lẹ́san sísọ yóò san iná lẹ́san gbígbọ́ yóò wá san wo wa lẹ́san mímúlò Masha Allah la quwwata. Ẹ̀dẹ́ ọba ní ohun tí ó bá wa dá sí mọ́sálásí àtọrọ fúnlé Ọlọ́run ní ẹ bá wa dá sí ẹ bá wa dá sí mọ́sálásí tá à ń ṣe lọ yìí àti débi dẹ́kìn ẹlẹ́ẹ̀kejì ẹ sì mọ̀ pé ṣe dẹ́kìn ẹ ṣe pé a ṣe díẹ̀díẹ̀ a ṣe lẹ́ẹ̀kan wà mú ní kì í ṣe pé ara blọọkù díẹ̀ dẹ́kìn so ohun tó jẹ́ ọ̀fẹ́ 5 million ní bọ́jẹ̀tì wa àṣẹwọ́ 2 million ní dó èmi ti ní kọ́sá bẹ̀rẹ̀ ẹsẹ̀ the little I have in my pocket màá ṣe Ọlọ́run ẹ sáré ràn wá lọ́wọ́ Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. Àmín. Ẹ dákun GT Bank làkáǹtì wa náà GT Bank 0218165 Ọlọ́run wà pẹ̀lú wa o Ọlọ́run bá wà pẹ̀lú ìyàwó mi o bá wà pẹ̀lú ọmọ mi o wà pẹ̀lú èmi náà o Àmín. má jẹ́ rí wàhálà Àmín. pẹ̀lú àwọn ọmọ ìjọ mi wà pẹ̀lú gbogbo àwọn tí ń bá mi gbé Àmín. wà pẹ̀lú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o Àmín. la hawla wala quwwata àtìyàwó àtọmọ mi Ọlọ́run bá ń dó tiwọn kọjá kúrò ṣe wọn mọ sóríire lọ ní àtẹ̀mí náà o ọ̀ya làgàdí àgùdá bẹ́ẹ̀ tí wọ́n ti Laqad ja'akum li'ilafin adéyà fún bàbá wa àgbà mi Ọlọ́run àánú Ọlọ́run ìbùkún ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run má jẹ́ ó fi wọ́n sílẹ̀. àmín wọ́n ti ń sọ àti ń gbọ́ àìní lè rí sọ mọ́ Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí wọn. àmín. Bismillahir Rahmanir Rahim. laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. بسم الله الرحمن الرحيم
لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ẹ wá mi ṣe líláàfin kan pẹ̀lú dandan lẹ́rí prayer group under the leadership of our amiable sister Missy More Money Mistura. ẹ bá mi ṣe líláàfin kan gbogbo dandan lẹ́rí prayer group àti atọ́kùn wa Missy More Money ẹ ṣe líláàfin kan kádùn àwọn ọmọ ìgbà wọn mọ ní tẹ̀síwájú olúwa má bà ìgbàgbọ́ wọn jẹ́ kó rí bẹ́ẹ̀ jẹ́ kó ṣẹ bẹ́ẹ̀. Missy More Money àti gbogbo dandan lẹ́rí prayer group bisimilah ilahilafi bisimilah rahman rahim ilafi quraish ilafihim rilata shitani wa sayf falyabudu rabb hadha albayt الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. kíá àánú ṣáá. آمين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم.